ẹ̀rẹ́sìn ọlọ́ọ̀bá ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wà ẹjẹ́ apáyọ ọlọ́run ẹjẹ́ a mọ̀ gbogbo ya ìjọ kan bọ̀tán lọ́bọ̀ ọlọ́run ilé ayé tàà wà kúnbẹ̀ ọkọ̀ ọya yíbá sí lè dàgbà tó tàà ní kúnbẹ̀ tà láfẹ́ fi jọ àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n lọ tàà lọ́lọ́ nífẹ̀ẹ́ táwọn ànábì ọlọ́run ọlọ́mọ wọn sọ́dọ̀ ànábì wa Muhammad Habibullah Safiyullah tó ti bẹ́ẹ̀ ọlọ́mọ sọ́dọ̀ torí rẹ̀ káà náà máa di ẹrù ó lè pẹ́ ó lè yá ìjọ kan bẹ̀ta kúnbẹ̀ ká máa lé àtùbọ̀tán dáadáa àmọ́ tó ìsáájú wọ́n máa ń tọrọ dánpẹ̀ ní husnul khatima husnul akiba káyàn parí ẹ̀ dáadáa olóúnjẹ́ parí ẹ̀ dáadáa níjọ́ àbàtán mọ́jà tán sí di ìbàjẹ́ ìdípa ń se ìrìnjẹ́ tán sí ara mi tó pé inú ní à ń kí lọ tí wọ́n tán kódà rí àfáà mi wó tó bà ló ń ṣe lọ́bí pàṣíwà lórí ń bá rí ló sì dákẹ́ ara mi ó forí kan lẹ́ni ẹlòmí àdúkọ́ ló ń ké lọ́wọ́ ẹlòmí ó ń tàwà fúlọ́ ní abẹ́ ọlọ́run jọ́ta àwọn ọba tán ìka tán lórí dáadáa anábì ní tí a bá kúlé lórí mú gbàdé lọ́jọ́ gbẹ̀dàlìkàmà tí a bá kúlé lórí tí a bá kú sí pátí pátá náà ó ti gbé dìde ó kú sórí orí náà ó ti gbé dìde ẹ̀rì ó kú tó yẹn náfílà lọ bẹ̀ náà ó ti gbé dìde tó gbé ń jọ ká anábì wà ní hajj sallallahu alaihi wasallam sàábẹ́ kan jájọ́ ń sí hajj rakúnmẹ́ àmàntọ́tà ṣẹlẹ̀ ọba lẹ́rẹ̀ arákùnrin mọ́lẹ̀ gbà ó sì kúrò anábi ni ẹmọ́ ulẹ̀ aṣọ tó wà láìná ní ẹfẹ́sí anábi wá sọ ní innahu yub'athu yawmal qiyamati mulabbiya ó lágbájá tó kú yìí tó bá dọjọ́ ọgbẹ́ndẹ̀ alìkìyàmà wọ́n ó gbé dìde lẹ́yìn tí ó máa ṣe tẹ́lẹ̀bẹ̀ pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak tó rí bí tó kúlìrùn ẹ̀rì yub'athu yawmal qiyamati mulabbiyan yóò mọ̀ sí tẹ́lẹ̀bíyà ìrọ̀ ọlọ́run jọ tàbà tán dára ní kọjí kátà sí ẹ̀yìn orísìn ọlọ́run bá àsìkò tá wáyé kò sásìkò tó lédè lórí ayé nahnu fi ashri awakhir min Ramadan ẹ̀rì afdal awqat ala al-itlaq a wà ní látẹ́ndé Ramadan tí ó sásìkò tó lọ́lá tó ní gbogbo àsìkò lé ayé oore lọ́nà fún ayé ó dàbí Yorùbá wọ́n lóòrùn tó bẹ́ẹ̀ta ó tó aṣọ sá Ramadan ọ̀sẹ̀ di 24 ni ẹ̀rì ọwọ́n tó kù yẹn náà bí 6 sí 5 tó kù yẹn táwọn ẹ̀bá jẹ́ 30 ó kù 6 táwọn ẹ̀bá jẹ́ 20 ó kù 5 má fi ṣeré o tó sára gírí sí mọ́ wá ṣọ́rọ̀ di alátàlá ní a ó tó Ramadan bá ti di 20 anábì máa ń yí padà yajtahid yájẹ́ kí gbìyànjú ẹ̀ pọ̀ sí náfìlà rẹ̀ á pọ̀ sí kíkà Al-Qur'an á pọ̀ sí sàrá rẹ̀ á pọ̀ sí àsìkò tá wà ní ẹjẹ́ ajẹ́ kí sí olérò á pọ̀ sí àsìkò tá wà ẹ́ àsìkò tá fi wálẹ̀ Lailatul Qadr ni táà fi máa lẹ́lẹ́mọ́jú tọ́lọ́n bá gbáṣẹ kò ń gẹ́ ọlọ́run lóru kan ni tó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ àwọn àfáà wá ṣe sùúrù ẹgbẹ̀rún oṣù ó jẹ́ 83 years 4 months 83 years 4 months tọ́lọ́n bá fún aláǹfààní tá bá ṣe kò ń gẹ́ Lailatul Qadr àgbàládà bí ìgbà tí a sin Ọlọ́run bá fún 83 years 4 months ẹ̀rí ta ni má sùn ta ni má díjú ṣùgbọ́n lè ní ewu tàbí sùn bẹ́ asùn ní banakú tipẹ́tipẹ́ láàfin kí á mú lè náà tó máa mìtìtì ní bàbá jẹ́ tó parí ẹbà tó sùnú àsìkò sẹ́lá wáyé tí a sára gírí ẹ̀rì torí pé àwọn pọ́tìtì lá ní alìmọ́nirú ẹ̀mọ́ mẹ́já ṣeré Al-Qur'ani bó sì kú iná o lè parí Al-Qur'ani tó bá jára mọ́ tó jókòó ti wọ́n tó ti kí Al-Qur'ani kan tán gbìyànjú láti parí ẹ̀ wọ́n tó ti kékan sí ká gbìyànjú ká má ṣeré rárá kápọ̀ ní sàárà ṣíṣe kápọ̀ ní sí olóore ìwọ ọmọlúwàbí dáadáa ẹfáwọn èèyàn ló ń jẹ ìtẹ́mùtọ̀ àm ẹfáwọn èèyàn ló ń jẹ sọ́dàkà ìsàárà fáwọn èèyàn lẹ́yìn náà ọdún ti súnmọ́ ọdún òtún ti súnmọ́ ká múra fọ́dún náà musulman múra ọdún ní tó bá ti di kan bá ti ní àrósù báyìí
abẹ̀rẹ̀ takbirat Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wa Allahu akbar Allahu akbar wa lillahil hamd àmàwù látàlẹ́ tílẹ̀ bá má àwẹ̀ ìwẹ̀ ọdún yàtọ̀ sí ìwẹ̀ kankan ìwẹ̀ ọdún bí ìwẹ̀ jẹ́nàbà náà kàdá nígbà ọdún lọ wẹ̀ fún kádó wẹ̀ ágé ìkaná wa ìkaná ọwọ́ ìkaná ẹsẹ̀ irun abíyá wa ámùkó irun abẹ́ wa ámùkó àwọ̀ ọkùnrin túbọ̀ mú ámùkó àwẹ̀ àwọ̀ sọ́dọ́dá làmá ń wọ̀ ìtọ́dá jù náà sọ wá àtọkùnrin àtobìnrin náà wọ̀ sọ́dáadáa obìnrin mùsùlùmí máa ń lò jáàbù ní kì í Israẹli lọ sí Eid ẹ̀rì kì í tọ́jú tọ́nu obìnrin mùsùlùmí gbọ́ lọ́fíndà ọkùnrin náà gbàgbọ́ lọ́fíndà a lọ sí Eid bàbá ti lọ ìdí náà ní máa rojọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wa Allahu akbar Allahu akbar wa lillahil hamd gbogbo aláàlọ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtẹ́jínsẹ̀jẹ́ oṣooṣù àtẹ́jínsẹ̀jẹ́ bímá àtẹ́n tó lóyún gbogbo aláàlọ́ àmọ́ tilẹ̀kùn lé pàtàmà lọ sí Eid ẹ̀rì àmìnà àtẹ́jínsẹ̀jẹ́ oṣooṣù tí wọ́n sẹ̀jẹ̀ bímá wọ́n ta kété bí a ti fẹ́ kírun wọ́n lọ mọ̀ gbọ́ wọ́n ìta fẹ́ sí wọ́n gbájúwà bàbá ti dé Eid tí mọ́ bá ti dé àdá alágbàdúró mọ́ mú kí rákà méjì fún rákà méjì pé náà ni yóò sì kí ó sókè ní Fatiha rákà alákọ̀ọ́kọ́ yóò sì kí súrà tó bá wà lọ́rùn àkókè súrà tó láàádá tẹ́m̀pẹ̀ sẹ́bì fàdálẹ́ kejì na Fatiha ó lè kí alẹ́ àtàkà gáṣíà tàbí Shams tàbí tó bá wà lọ́rùn aláàgbọ́rọ̀ alákọ̀ọ́kọ́ rákà alákọ̀ọ́kọ́ méje ni Allahu Akbar lẹ́yìn alákọ̀ọ́ta gbọ́ sókè ètò kò alìmọ̀ gbọ́ sókè tó alìmọ̀ gbọ́ sókè mọ́ká gbọ́ sókè dá Allahu Akbar Allahu Akbar méje nígbàtà fẹ́ dìde fẹ́lẹ̀ kejì ìtàbà fi dìde lẹ́yà ní ká tàbí dídókè àtùnwà sí márùn tí mọ̀ bá ti wá sálámàtà yóò ṣe útùbà fún àbá sọ̀rọ̀ Ọlọ́run inú ọ̀rọ̀ Ọlọ́run náà ni pé yọ́ràn alétí Ọlọ́run yọ́ràn alétí sẹ́ta sí tọ́lọ̀ọba alìkọ̀lá láàrí ṣe ara alétí àwọ́ túnmà alétí sàkátàlì fètè láti bí ọ tún lálọ sàkátàlì fètè tó yọ tọ́ẹ̀ bá tẹ́kù méjì mẹ́ta tí ó parí láti lè sàkátàlì fètè iná pè ní jákà lórí gbogbo ẹni bá ń bẹ lábẹ́ wa àtọmọdé àtàgbàlagbà la máa ń yọ múdù mẹ́rin ni kásà pé 2 kilo tó bá fẹ́ rọ sí rẹ̀ sí ní 2 kilo tọgbẹ́ agolo mílìkì ní agolo bí 14 ẹ̀rì lórí ẹni kọ̀ọ̀kan a lè pín bóyá lábẹ́ èèyàn mẹ́wàá ní bẹ́ẹ̀ márùn kó gbé lọ síbì kan márùn kó gbé lọ a sì lè kó gbé ẹ̀fẹ́ nìkan ṣoṣo a lè gbé sàkẹ́ tẹ̀fẹ́ fún àtàlákà a sì lè kó gbé ẹ̀fẹ́ nìkan ṣoṣo kò tó ború mẹ́ lẹ́yìn náà àwọn àfáà tó gba aláìgbé a lè fowó yọ oúnjẹ nípìlẹ̀ tí wọ́n a lè fowó yọ wó tá bá fẹ́ yọ náà kó jẹ́ yẹ déédéé tá a fẹ́ yọ yẹn a lè lò rẹ̀ sí a lè làgbàdo a lè lo gààrí a lè lùbọ́ bẹ́ẹ̀ lọ gbogbo tí ẹnu bá jẹ tójú oúnjẹ inú ìlú náà ni tálákà ló ní inú àdísà fáwà abúlé múnú àbá ó ní mọ́ ní àdá àkọ́bẹ̀lá sọ́láàtì ẹ bá yẹ àkáàtì fíjẹ̀ tó wá tó kírun ó ní fẹ́nà sọ́dọ̀ makabula ó ní sàrá àti ọjà àtẹ́wọ́gbà tí a bá ti lè kírun dán ó ti di gbèsè kò já àtẹ́wọ́gbà ma ọkà sí sàrá lásán ni ó ti gbọ́dọ̀ má ṣe àbábùnú tèmi à ní ọ̀ràn yẹn ni ó ní pípẹ́ rẹ̀ mú kó lórí ẹ̀ ọkà ní gbaládà rẹ̀ ni ká gbìyànjú ká jẹ́ sàkátà fíjẹ̀ kọ́ dọ́dọ̀ àwọn tá a bá fẹ́ fún kátó Eid ní ẹ̀fẹ́ sọ pé tá a bá fẹ́ kí èdè ọdún ààwẹ̀ kájọ máa pẹ́ díẹ̀ kátó kí káwọn tí ó sàkátà fíjẹ̀ kan tètè yọ tá a bá fẹ́ kí ọdún iléyá káyìtẹ̀ kí tó bá àwọn èèyàn ò jẹun lọ sí Eid ilé òun náà ni káṣì sọdún dáadáa ọdún ìdùn ní jẹ́bẹ̀ ayọ̀ ní jẹ́bẹ̀ àgbọ̀ sọdún ká máa ṣe tí ọ̀dá àgbọ̀ máa mutí ká máa jójókójó ká máa kọrin kórin á sì dáadáa á sì máa kíra wà ń bẹ̀rẹ̀ wa wò ilé náà nìjọ ọdún náà ti súnmọ́ ẹ̀rì kí jímọ̀ mi tó dé àti sọdún tán kọlọ́ọ̀bá kó sí ọdún náà ní ọdún ayọ̀ ọdún náà ló máa ṣàṣẹ bẹ́ẹ̀ fún Ọlọ́run a ń bẹ ní Ọlọ́ọ̀bá tó ní ká bẹ̀rẹ̀ Ramadan ìdí kárí òpin rẹ̀ Ọlọ́run máa ṣàṣẹ lọ ẹni kọ̀ọ̀kan wa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar